ọgbọ́ ló ní ẹgbọ́rọ̀ ẹnu mi, ọgbà ló ní ẹgbọ́rọ̀ ẹnu mi yẹ̀wò. Lónìí gbogbo ọ̀rọ̀ tí n bá sọ, ẹ̀yin olólùfẹ́ mi, ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́. Wọ́n ní gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri gbogbo àgbáláyé akíyí o, ṣùgbọ́n kí n tó tiẹ̀ tó kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, ẹ ká kọ́ kí bàbá alálùbáríkà, bàbá pàtàkì, èèyàn ńlá, transformer transformer fún gbogbo àgbáyé tó kálukú ti ń tàpù iná lára rẹ̀. Tálẹ́ńtà wá sọ yìí, òun náà ni bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ lóògùn. Ẹ kí n tún orúkọ yẹn pé Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jí transformer fún gbogbo àgbáyé. Ẹ wá ṣe lóògùn ọ̀fẹ́ o, lóògùn ọ̀fẹ́ o, lóògùn ọ̀fẹ́ o, lóògùn ọ̀fẹ́ o. Nǹkan kò ní ṣe yín, ẹ máa dán bí ìranu ṣúgà ni, ẹ máa dán bí ayẹnu sọ́láńgà ni bàbá. Nǹkan kò ní ṣe yín, gbogbo àwọn ọmọ yín àtàwọn ọmọ yín àtàwọn ọmọ àfẹnubí, nǹkan kò ní ṣe wọ́n bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́. Ọlọ́wà lọ́rẹ̀ mi yìí yóò gún ẹ̀ níláre o, ìdààmú ò ní jẹ́ títí. Gbogbo àwọn ọmọ àgbáyé àwọn ló ní pé kí n ṣe kí ni, àwọn ló ní kí n ṣàdúrà fún yín. Etí mo wí lónìí kárò òwúrọ̀ ọmọ pẹ́ àbálẹ̀ èṣù. Ọba bá a ṣe wí bẹ́ẹ̀ ló ṣe máa rí, bá a ṣe wí ló máa rí, bá a ṣe wí ló máa rí, ìta wí àrọ̀ ó rọ̀ mọ́ o, bá a ṣe wí ló máa rí. Abá nǹkan kò ní ṣe yín, adúpẹ́. Gbogbo ọmọ àgbáyé wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ tiẹ̀ kọ́kọ́ wò ná pẹ̀lú iṣẹ́ làbílàran tá a sọ kọjá. Àwọn èèyàn ní ká dúpẹ́, wọ́n láwọn mọ̀ lóore, wọ́n láwọn mọ̀ lóore. Àwọn olóyìnbó, àsáwọn tó wà lóyìnbó, àsáwọn náà tiẹ̀ láìkí owó, àsowó wà Nàìjíríà náà, àwọn èèyàn ṣiṣẹ́ làbílàran. Àwọn èèyàn ṣe kí ni? Àwọn èèyàn ṣiṣẹ́ làbílàran. Iṣẹ́ làbílà àwọn èèyàn ṣe dáadáa. Àwọn èèyàn dẹ̀ confirm ẹ̀. Àwọn tó ti ń lò ó, wọ́n ti ń lò ó, wọ́n dẹ̀ ti ń dúpẹ́ rẹ̀. Ọ̀sẹ̀ tó ń bọ̀ bí ògo ṣe jẹ́ tọ́lọ́, èèyàn kan ó ní ọmọọba, ó ní mo fẹ́ kí iṣẹ́ yín kó tún yàtọ̀. Ẹnìyẹn fún mi ní fóònù tuntun, màá fi hàn wọ́n. Mi ò tí ì já fóònù yẹn, màá fi hàn. Èèyàn kan tún wá fún mi ní kámẹ́rà pé tí a fẹ́ ṣe láìfù o, ó wà lórí stand by, ó fún mi ò tí ì já òun náà, màá ṣe kí ni, màá fi hàn yín. Lára iṣẹ́ náà ni wọ́n fi ẹ̀mí ìmoore wọ́n fi hàn. Àwọn èèyàn náà dẹ̀ fún mi lówó pé ọmọọba àdúpẹ́ lọ́wọ́ yín. Ní ètò àṣekọjá mo ti fún àwọn tán fọ́lọ́ prógámù yẹn, mo ti fún wọn lọ́sẹ̀ wọn o, mo ti fún wọn o. Ibrahim Soliu ó wà nínú rẹ̀ o. Ẹ̀wọ́n máa dárúkọ Ibrahim Soliu yẹn nìkan ni mo rántí. Wọ́n wà níbẹ̀ àti fún ní kálukú lọ́sẹ̀ àwọn márààrún, obìnrin kan náà ló wà níbẹ̀, ọkùnrin wọn làwọn tó kù àti fún wọn. Ṣùgbọ́n lónìí náà bí ògo ṣe ń jẹ́ tọ́lọ́, ẹ tó bá fọ́lọ́ prógámù yìí tó share prógámù yìí jù, ẹ share ẹ̀, ẹ tó bá share ẹ̀ jù, màá fún wọn ní ọ̀sẹ̀ náà la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lọ́jọ́ ti tòní. Ṣùgbọ́n ọ̀sẹ̀ tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí àwọn tó ní bíi complex tó ń tajà, àwọn tó wà ní Ògùnpa, tó wà ní ọjà Èbúté Mẹ́ta, Òṣòdì, Ládìpọ̀, Ògùnpa, àwọn tó wà ní Wọrí, àwọn tó wà ní Ọjọ́ba, àwọn tó wà ní ọjà Gbéni, àwọn tó wà ní Àgọ́, àwọn tó wà lọ́jà Tuntun. Àwọn oníṣẹ́ yìí wà fún àwọn tó nílé ìjọsìn, àwọn tó ní àsàlátù ńlá. Oníṣẹ́ yìí wà fún ọ̀sẹ̀ ni. Ọ̀sẹ̀ yìí là ń pè ní ọ̀sẹ̀ àwọ̀rò ọjà ńlá, àwọ̀ owó tó fi ń tẹ̀lú dó, tó fi ń tẹ ọjà àdó. Ọ̀sẹ̀ yẹn ó ní bàbá Suleiman Lawal ó ní wọ́n fẹ́ sọ fún wa. Kí ló yẹ kí n mọ ọ̀sẹ̀ yìí náà? A ti sọ ọ̀sẹ̀ yìí náà, a ti sọ ti pẹ́. Nígbà tá a sọ iṣẹ́ làbílàran, òun náà ni bàbá sọ iṣẹ́ yẹn kalẹ̀. Ẹni tó wà l'Amẹ́ríkà tó ń tajà, tó ń ta oúnjẹ, tó ṣiṣẹ́ yẹn, òun ló jẹ́ kí n mọ̀, ló dá mi padà pé ẹ káwọn èèyàn tún jàǹfààní iṣẹ́ yìí. Iṣẹ́ yìí ló jẹ́ kí ṣọ́ọ̀bù ó máa kún. Mo ní ó wá sẹ́ǹdẹ̀ sí mi náà wá rí, mo ní bàbá iṣẹ́ wọn ní òótọ́ ni. Iṣẹ́ yẹn náà wá ní ẹ̀yẹ igun nínú. Àmọ̀dúpẹ́ lọ́wọ́ bá Suleiman Lawal Ẹgbẹ̀jí ti Ògbómọ̀ṣọ́. Mo ń bọ̀, mi ò tí ì dé. Bẹ́ẹ̀ ni epo ọbọ̀ yìí lálọ́ rèé wá
epo ọ̀bọ̀ yìí lálọ́rì wá. ṣé o ní ti ní àwọn chọ́ọ̀chì ńlá. lẹ́yìn awọ́rò tá a fi tẹ ìlú tàbí tá a fi wọ́ oore ṣọ́ọ̀ṣì ni bá a fà bá ṣe èèyàn gidi ọmọ wa wá bí oníṣẹ́ owó bá ṣe èèyàn gidi ọmọ bá wá báraja rẹ̀ awọ́rò ńlá awọ́wọ́ ni awọ́rò ńlá awọ́wọ́ ẹsẹ̀ ìdánbi tẹni tí bá ń lò ọ̀sẹ̀ sí ni ọ̀sẹ̀ ìwé ni. ṣé ẹ ti gbọ́ látẹnu bàbá awọ́rò ọjà ńlá èròjà iṣẹ́ náà ó pọ̀ gan-an kí lè rọ àwọn èròjà rẹ̀ iṣẹ́ yìí ó ní èpo ọ̀bọ̀ nínú ó ní odidi àgbọn kan odidi àgbọn yẹn tó bá ń gún èpo ọ̀bọ̀ tó ń fímú kì í ṣe èpo ọ̀run o tí èpo ọ̀bọ̀ gidi ní o tí wọ́n máa ṣe kí ni tí wọ́n máa fi wọn ó ní ẹkù nínú àwọn sọ pé ẹkù yẹn pé méjì ẹ ká gbọ́ lẹ́tọ̀ọ́ bàbá ẹ ká gbọ́ ẹkù. ewé ẹkù lámàkálẹ̀ àwọn ewé bẹ́ẹ̀ bá rí tútù rẹ̀ lè lo gbígbẹ o tútù lọ dáa jù tútù lèmi fi ṣe mi wá lóòjọ́ tútù ló dáa ìwé mọ̀ pé kì í ṣe ewé ẹ̀rọ mo lò lèmi fi wá fúnra mi èmi lọ rà á ẹ rí i pé tútù ni mo lọ jáwé ewé ewé ẹkù ni ẹkù máa jẹ lọ́bẹ̀ ẹkù tí máa fà ńlẹ̀ ọ̀yọ́ tí gbogbo tí máa ga lókè. sọ ti gbọ́ láti ẹnu bàbá yẹn ó tún wá ní ewé àjẹ́ òbàlẹ̀ ẹnu mi àgò ewé afẹ́ lóru ẹ mọ̀ jẹun pé ní ewé àjẹ́ òbàlẹ̀ ewé afẹ́ lóru ó tún ní inú iṣẹ́ tá a mọ̀ ń sọ yìí iṣẹ́ tó mọ̀ lágbára mọ̀ ni ìwọ tí ọ̀jẹ̀ ò ta bí o wá gbọ́jà lẹ̀ kò wá tà bóyá ọ̀dà lè jọsìn lẹ̀ èrò pọ̀ ń bẹ̀ àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ èrò wá pọ̀ ń bẹ̀ lọ́jà ní pé kinní kan ìwọ wé ọ̀sẹ̀ yìí ẹ ká ṣe báyìí bí ìfẹ́ kọ́rọ̀ pọ̀ lónìí ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tẹ́ tí wọ́n dà fún gbogbo àwọn iṣẹ́ tá a ti ṣe sẹ́yìn bí àwọn náà fẹ́ ọ̀dà fún àwọn iṣẹ́ tá a ti ṣe sẹ́yìn 08136123333 nọ́mbà tó fi lè ọ̀dà fún àwọn iṣẹ́ yẹn ni iṣẹ́ làbí làrán tí ń lọ o iṣẹ́ làbí làrán ó ti lọ ẹ ká ṣe báyìí lọ́wọ́ iṣẹ́ làbí làrán ibi tí àwa ti sọ̀rọ̀ wípé wọ́n fẹ́ pa ẹyẹgún yẹn ẹ ká sáré wo díẹ̀ ká fi lè mọ̀ wípé ó ti wà available. tọ sẹgbà tí dúró ẹyẹ mùsùn sí. bẹ́ẹ̀ni àgùn ẹjẹ mùsùn àpòmọsẹ wọn. àpòmọsẹ yẹn. ìgbà tí a fẹ́ kó ọṣẹ yìí sí. bẹ́ẹ̀ni. ẹ máa gbọ́ o. igun ààyè tẹ̀ gbọ́mọ́ pa ìkí pagún. bẹ́ẹ̀ni. a kì í jẹgún. bẹ́ẹ̀ni. ó lé tutù ni. ó lé tutù ni. ọ̀ níjẹ́sẹ̀ rí ọkàn lẹ̀ mọ́. tó fi du igun yẹn lọ́rùn sínú gbá. èyí ò ní jẹ́ kí èèwọ̀ ní ẹ̀yọ̀ kan lẹ̀ o. èyí ò ní jẹ́ kí ẹsẹ̀ èèyàn kan lẹ̀. tá a fi du igun yẹn sí. ṣé yóò wọ bàtà ni àbẹ́yìn o àbẹ́yìn o à ń kéèyàn. àbúrò lórí odó bá a ti ṣe òun yẹn nìyẹn. àwa ẹnì kò gbé bá ń lọ́wọ́ ìgbà tẹ́ fẹ́ kọ́sẹ̀ yẹn sí. àwa du igun yẹn sí. sọ ti rí bẹ́ẹ̀ yẹn iṣẹ́ oníbomubomu ń lọ wò yẹn iṣẹ́ onítàgìrì tán ra ń lọ wò yẹn gbogbo àwọn sẹ́tà ti ṣe sẹ́yìn ń lọ rí iná gúnlódó yẹn ó ti wà iṣẹ́ ẹlẹ́lẹ́jẹ́ ó ṣe kí ni ó wà ìwọ náà ó dà fún un tó o bá tí ì ní ọtí lówó ńlá ọtí ní 2 million ọtí ní 3 million láti fi ṣiṣẹ́ ńlá iṣẹ́ làbílà náà ọtí ní ìwọ náà ṣe àwọn iṣẹ́ kéékèèké ìwọ náà ṣe àwọn iṣẹ́ kéékèèké yẹn yóò máa mú wá tí wàá fi rówó ńlá tí wàá 08136123333 iṣẹ́ awọ́rò ọjà ńlá ó ní àwa fẹ́ sọ fún wa ẹ ká farabalẹ̀ ká gbọ́ bí àwa ti fẹ́ ṣàlàyé rẹ̀ ìwọ náà lè ṣe lè fúnra rẹ̀ àbí kó kàn sí bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jí mo sọ mi ò mọrú wàhálà tó lè máa bẹ mi ò mọrú dààmú tó lè máa là kọjá kàn sí bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ àbí kó pe nọ́mbà tó bá pè wọ́n tí wọ́n bá pìkì ẹ̀ tó bá ti dé Ògbómọ̀ṣọ́ ibikíbi tó bá ti wà tó bá ti dé Ògbómọ̀ṣọ́ sọ fún ọlọ́kadà sọ pé ọ̀sọ́dọ̀ Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ lóògùn ọ̀fẹ́ wọn gbé ẹ̀rọ wa ẹ bá wà lọ́jọ́ Thursday ẹ dẹ̀ mọ́ wà lọ́jọ́ Friday ọjọ́ Thursday àtọjọ́ Friday ní àbá náà fi máa ṣiṣẹ́ táwọn èèyàn tán bá bẹ̀ wọ́n ẹ wo àbá wa transformer fún gbogbo àgbáyé ní àbá wa Suleiman Lawal sọ ọmọ transformer kí ni transformer wà fún wọn á gbé transformer wà wọn á gbé kalẹ̀ ilé àmúnọ́mbẹ̀ tọ̀wọ́n amúnọ́mbẹ̀ tọ̀wọ́n amú ọ̀wọ́n amú bàbá náà sọ̀rọ̀ ilé àmú ilé àlò sọ̀rọ̀ pé transformer ni bàbá òkun ni bàbá òkun ò lè gbẹ ibi tí bàbá ti ń mú kò lè gbẹ transformer òkun ni bàbá wa Suleiman Lawal Ẹgbẹ̀jí ti ìlú Ògbómọ̀ṣọ́ bàbá ẹ káwọn èèyàn gbọ́rọ̀ látẹnu yín ẹ wo mò ń bọ̀ mi ò tí ì dé ẹ má gbé kúrò bẹ́ẹ̀ ẹ tó bá fọ́lò prógráàmù yìí tó ṣíà prógráàmù yìí ju èèyàn 5 á fún ẹ lọ́sẹ̀ yìí lára àwọn tí wọ́n náà fi tayọ ẹ wo mò ń bọ̀ mi ò tí ì dé.
èkejì tó fẹ́ sọ bẹ́ẹ̀ ni epo ọ̀bọ̀ yìí lálọ́ rè wá epo ọ̀bọ̀ yìí lálọ́ rè wá. ṣé o ní ti ní àwọn chọ́ọ̀chì ńlá. lẹ́yìn àwọ̀rò tá a fi tẹ ìlú tàbí tá a fi wọ́ oore ṣọ́ọ̀ṣì ni bá a fà bá ṣe èèyàn gidi ọmọ wa wá bí oníṣẹ́ ọwọ́ bá ṣe èèyàn gidi ọmọ bá wá báraja rẹ̀ àwọ̀rò ńlá àwọ̀wọ́ ni àwọ̀rò ńlá àwọ̀wọ́ ẹsẹ̀ ìdánbi tẹni tí bá ń lò ọ̀sẹ̀ sí ni ọ̀sẹ̀ ìwẹ̀ ni epo ọ̀bọ̀ ilá àgbò tí ó kùnà dáadáa. tí ó kùnà dáadáa. a ti pa àgbọn kan omi àgbọn aláàmọ̀ fi wọ́n epo ọ̀bọ̀ kó mo bá fi mú ẹ bá ti gbó tó kùnà dáadáa. bẹ́ẹ̀ni. ẹ má gbàgbé ewé afẹ́lóru ni. ewé afẹ́lóru. àmì ń pèlè ewé ẹyẹ ọba àmì ń pèlè ajẹ́ ọba lé àwò tó pèlè ó kọ ni nítorí àmọ́ mi àwọn ọ̀pàkẹ́ àlàké alágogo dẹ àwọn ìyá mi àwọn tó láyé ojú ògbé yìí ni kẹ́ ẹ gbé máa rí o ẹ méje rí inú yín tọmọtọmọ ojú ògbé yìí ni kẹ́ ẹ máa rí o ẹfinu pálí ẹfinu pálí ewé àjẹ́ ọ̀bàlẹ̀ aago mọ́ èpo ọ̀bọ̀ ewé ẹkùn ní àmọ́ ẹkùn oríṣi méjì ní láfàkálẹ̀ ni etí bá ń fà ńlẹ̀ ewé ẹkùn oògùn mímọ́ ń sọ wọn. oògùn mímọ́ kì í ṣe tàbá ọkọ yẹn ti tán o. alákọ̀ọ́kọ́ ti tán o ti tán o nǹkan ọ̀là àti rí ṣe làbí làrán lè yín náà téèyàn fi ní tẹ́mi yàn fi gùn tó sọ èéfín pààyàn tá alákọ̀ọ́ ti mọ̀ sọ dájẹ́ èéfín pààyàn ẹlẹ́ẹ̀kejì náà ẹni bá ń di lọ́wọ́ tí ò rí náírà yóò rí náà rí ewé ẹyọ ọ̀bà ní ewé àjọ òfòlè àgùn mọ́ èpo ọ̀bọ̀ tá a ti fi omi àgbọn gún tó ti kóná ewé ẹkù láfàkálẹ̀ àwọn ewé bẹ́ẹ̀ bá rí tútù rẹ̀ lè lo gbígbẹ o tútù lọ dáa jù tútù lèmi fi ṣe mi wá lóòjọ́ tútù ló dáa mo mọ̀ pé kèé ṣe ewé ẹ̀rọ mo lò lèmi fi wá fún ara mi èmi lọ rà á ẹ rí i pé tútù ni mo lọ jáwé ewé ewé ẹkù ni ẹkù máa jẹ lọ́bẹ̀ ẹkù tí máa fà ńlẹ̀ ọ̀yọ́ tí gbogbo tí máa ga lókè ewé ọyọ́ tá ń jẹ lọ́bẹ̀ àbí ewédú ẹ̀yáwó ewé ọyọ́ tá ń jẹ lọ́bẹ̀ ewé mẹ́ta tá a gùn mọ́nu táàgùn mọ̀ nìyẹn. tábàgùn tán igun ẹyọ kan wá lòun. igun ẹyọ kan lòun. àgùn orí pèpéle àdéhùn ọ̀kadà borí odó. bẹ́ẹ̀ni láwa dú ẹ̀jẹ̀ gunugun sí. àwa gun àtú sí. tí ẹ lé orí igun yẹn nu. o ní orí igun tẹ̀yẹ̀ bá ti dú yẹn. bẹ́ẹ̀ni o ní inú. bẹ́ẹ̀ni àgùn orí igun tiẹ̀ mọ́ àhán tiẹ̀ ọjọ́ bó ṣe jẹ́ o ẹ̀yẹ̀ yẹn wá lábàgùn bọ́sẹ̀. lábàgùn bọ́sẹ̀. ọṣẹ tí a lè kó síbi àlè bá kó ní gángan funfun akódi yọ ọdẹ ẹ̀jẹ̀ ní yọ oògùn kárógun mọ́mọ́sá ní yọ ọkùnrin lójú ogun ìwà àdó níbo ní pàdé ẹ̀bàdó kèrè gbé bàbá rẹ omi ní wọn fi ń pọn wọn bá wù ọ lè kónu dángana kọ fáìn o lè kónu ké funfun o sì kónu aṣọ funfun o bá sì kónu pólíbàgì yóò sì sẹ́ǹtì yóò sì sẹ́ǹtì sẹ́wọ̀n ló ní ìdíkà kónu gbá bàbá ti fi ń wẹ̀ kódà ó bá yẹ kó ní bá fi wẹ̀ tá àgbàgbẹ́ ní bá tẹ omi ìwẹ̀ rẹ̀ mọ́lẹ̀ pé wọ́n dábàá débi tí mi èrò pé bò ní bẹ́ẹ̀ sẹ́fẹ̀ tí ń tàǹjẹ̀ èrò máa pé bò ní oúnjẹ rẹ̀ èrò máa pé bò ní kó ṣe ń tọ́ da o tọ́ra wọ́ọ̀rù ni o kó ṣe nǹkan kó jẹ́ kó jẹ́ olóò tó ọba ló gbọ́ pẹ́pẹ́ jẹ́ ọkọ̀ olóògùn tó jẹ́ oògùn tó bá jẹ́ ní ọmọ sí fáwọn èèyàn o báwo ìbá bí ọlẹ́rìí tó ọmọ fi tọ́ fún ọ kó ọmọ ó fi lọ àwọn èèyàn báwọn ṣé ń bóbi ìtọ̀ jẹ́ mọ́kúrọ́ fún ẹ. tí wọn náà ti gbọ́ àwọn ọ̀rọ̀ ọjà tá a fi ń tẹ̀ lúdó tá a fi ń tẹ ọjà àdó òde bàbá wa Suleiman Lawal ni wọ́n ti sọ yẹn pé àwọn náà fẹ́ ọ̀dà fún àwọn sẹ́yìn 08136123333 adúgbò làwọn wa Suleiman Lawal Ẹgbẹ̀jì ti l'Ógbómọ̀ṣọ́ nǹkan kò ní ṣe máa share program yìí máa share ẹ̀ èèyàn márùn tó bá share program yìí jù next program á tó fún wọn ní ọ̀sẹ̀ mi á mọ̀ látọ̀dọ̀ mi á pe àwọn yẹn á dẹ̀ mẹ́sẹ̀gì wọn wọ́n wàá gbọ̀sẹ̀ wọn mo sọ fún ẹ ọ̀sẹ̀ oníbombomu ọ̀sẹ̀ onítàgìrì àwọn ọ̀sẹ̀ tá a ti sọ àdé àwọn product lawafin hypercin sulafin àlùjọ gángan ọkùn àtẹ̀kànlẹ̀ ọmọ gbọ̀ngbọ̀n ìwọ́n tí nǹkan ọmọkùnrin ẹ tí ó ti dẹnu kọlẹ̀ tí ò lè ṣe déédéé mọ́ àbí tí ìwọ tí ó ti yé ibẹ̀ yẹn àbí ìwọ tí wọ́n fẹ́ máa kóbà kàn sí mi 08136123333 ẹ wo ìwọ tó ti wù ẹ́ láti kíìsì mi láti jọ ẹ̀ tọ́wọ́ ráyè jẹ́ ẹnu mi nù tọ́wọ́ ráyè àti kíìsì mi ó yá gbẹ̀rù ẹ̀ wá bíbí yẹ kí èmi náà fún ẹ ní kíìsì ó ṣe kí ni ó dàbọ̀.